الحمد لله ọpẹ́ ni fún Ọlọ́run الذي هدانا للإسلام wá mọ̀nà ìsìláàmù. وما كنا لنهتدي لولا أن هدانا الله. àbá tí mọ ọ̀nà náà lè dọ́nà mọ̀ bí ìbá ṣe pé Ọlọ́run fi ọ̀nà ìsìláàmù mọ̀ wá. وصل الدين كله láti lè bá fi ẹ̀sìn tá a fẹ́ rán nábì yìí borí gbogbo ẹ̀sìn tó kù. ولو كره الكافرون. kódà káwọn kèfèrí má fẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́hun nìní ọ̀ṣẹ́. اللهم صل وسلم وبارك عليه. Ọlọ́run bá mi sọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ àtórí ajẹ́jẹ́ tán rẹ̀ fún ànábì Muhammad. أدى الأمانة. ànábì jíṣẹ́ tọ́lọ́run rán ó pé ìgbà fipamọ́ Ọlọ́run. وبلغ الرسالة. ó sì jíṣẹ́ tọ́lọ́run rán. ونصح الأمة. ó sì kìlọ̀ fún gbogbo ayé. اللهم صل عليه وعلى آله وصحبه. Ọlọ́run bá mi sọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad àtàwọn ilé rẹ̀ àtàwọn sàábé rẹ̀. ومن دعا بدعوته إلى أن يرث الله الأرض ومن عليها وهو خير الوارثين. àti gbogbo àwọn tó bá fi ìpèpè ànábì pèpè títí di ọjọ́ ẹ̀san tí tọ́lọ́wọ́ bó fi jogún ilẹ̀ àti gbogbo tí ń bẹ lórí ilẹ̀ rẹ̀. Ọlọ́run bá tó lórí jù lẹ́ni tí jogún lẹ́yìn náà. فبالانطلاق من قوله تعالى ká gbé láti bí gbólóhùn Ọlọ́run bá àlìkè ọlá tó sọ wípé ونأخذ درس اليوم حيث يقول المولى عز وجل a mú ẹ̀kọ́ wa lé ní látara ọ̀rọ̀ Ọlọ́run ọba àlìkè ọlá في سورة هود nínú súrátù Húdù من الآية الرقم 96 láti áyà mẹ́rìndínlọ́gọ́rùn-ún. قال تعالى ọba àlejò ọlá sọ wípé ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين. àwa la rán ànábì Mùsá pẹ̀lú ohun àmì wa àti agbára tó fojú hàn tó lágbára jùlọ. إلى فرعون وملئه a rán sí Fìràúnà àti gbogbo àwọn ẹmẹ̀wà rẹ̀. فاتبعوا أمر فرعون wọ́n tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tá a fi rán Mùsá, àṣẹ Fìràúnà ni wọ́n tẹ̀lé. وما أمر فرعون برشيد. bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ Fìràúnà yìí sì ni kò sí ọ̀nà àmọ̀ kankan bẹ́ẹ̀, ìgbẹ́ni ànù ní gbogbo ẹ̀. يقدم قومه يوم القيامة Fìràúnà yìí ó sọnù ó ti sọ àwọn èèyàn rẹ̀ tó bá jíjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà yóò ṣáájú gbogbo àwọn ìjọ rẹ̀ níjọ́ náà. فأوردهم النار yóò wá kó wọn wọnú náà tóun náà wá tẹ̀lé wọn. وبئس الورد المورود. ìgbìwọ̀ tí wọ́n padà wọ́n ni ó burú púpọ̀ kéèyàn ó lọ láláyé kó wá parí iṣẹ́ rẹ̀ sínú náà. وأتبعوا في هذه لعنة ويوم القيامة. kò tó wá ní mọ bẹ́ẹ̀ láyé yìí a máa ṣẹ́bi lé wọn ni a máa fi bí dandan tẹ̀lé wọn ni tó bá tó di jágbẹ́nà kìámà ẹni èpè ni wọ́n ẹni àṣẹ́bilé ni wọ́n. بئس الرفد المرفوض. a sí ọ ẹ̀bùn tí wọ́n padà wá gbà kílẹ̀bùn náà òun lẹ̀bùn náà lọ padà tọ́ sí wọn. ذلك من أنباء القرى. eléyìí tá a ṣàlàyé fún wa nábì tá a ní kó sọ fún gbogbo ayé yìí nínú àwọn ìró ohun tó ṣẹlẹ̀ láwọn ìlú ńláńlá ni. نقصه عليك. tá ń pa àwọn ìtàn náà fún wa nábì. منها قائم وحصيد. àwọn ìlú wọ̀nyí àwọn míì ń bẹ tó sì wà bẹ́ẹ̀ tí àwọn èèyàn sì ń gbébẹ̀ títí dèní àwọn míì tí wọ́n ti dahoro tí wọ́n ti parun tí ò sí lérí ìdúró mọ́. وما ظلمناهم àwa ṣàbòsí fún wọn o. ولكن ظلموا أنفسهم. àwọn ni wọ́n ṣàbòsí fúnra wọn. فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله. gbogbo àwọn ọlọ́run kéékèèké tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run kò sí kankan tó padà wá ràn wọ́n lọ́rọ̀ ń bẹ́ẹ̀. ما أغنتهم من شيء kọ̀rọ̀ wọn lọ́rọ̀ kankan bó tilẹ̀ wọ́ ọmọ. لما جاء أمر ربك. nígbà táṣẹ ọlọ́run dé. وما زادوهم غير تتبيب. gbogbo àwọn ọlọ́run kéékèèké yóò sì lé wọn kú ní kankan bí kì í bá ṣe òfò àti àdánù. وكذلك أخذ ربك إذا أخذ القرى. bí agbára ọlọ́run ti rínú ni tó bá fẹ́ lo agbára rẹ̀ lórí ìlú kan àbí ìjọ kan àbí abúlé kan tó fẹ́ fọwọ́ nira rẹ̀ gbá wọn mú. وهي ظالمة. jásí pé àwọn aráàlú ni wọ́n ṣàbòsí fọlọ́run tọ́lọ́run bá fẹ́ bínú tó fẹ́ fọwọ́ ìyá rẹ̀ gbá wọn mú bí ti ṣe lónìí. إن أخذه أليم شديد. dádájú ìfọwọ́ ìyá ọlọ́run gbánimú ìtọ́lágbára púpọ̀ tó lẹ́ta tó lérò ni tí ò sí farawé. إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة. gbogbo ń tá a sọ̀kalẹ̀ yìí àmì wa ń bẹ́ẹ̀ fún gbogbo ẹni tí ó bẹ̀rù ìyà ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà.
ذلك يوم مجموع له الناس ọjọ́ ńlá lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámọ̀ tí gbogbo èèyàn ó dákò gbogbo ènìyàn lọ́jọ́ náà. وذلك يوم مشهود ọjọ́ náà lọ́jọ́ tí gbangba ó dẹkùn tí kedere ó bẹ̀ wò kò ní sí tí ó pamọ́ gbogbo wa láàmọ̀ ríra wa ńjọ́ náà. عباد الله ẹ̀yẹ ẹrú ọlọ́run. إن هذه الآيات dájú àwọn àyàtà kà fúnra wa yìí. بين لنا كيف تكون أحوال يوم القيامة. ní ṣàlàyé fún wa báwo ni ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámọ̀ ó ti rí. ولقد وردت أسماء يوم القيامة في القرآن الكريم عدة مرات. àwọn orúkọ àlùkìyámọ̀ ń jẹ́ onírànràn wa ni tọ́lọ́run wá dárúkọ ẹ̀ tó sì pààrẹ̀ fún wa nínú Al-Qur'ani láìmọye ìgbà. بأسماء مختلفة. ó dá fún wa orúkọ onírànràn lọ́lọ́run fi pè ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámọ̀. تارة يسمى يوم الدين. níjọ́ míì ọlọ́run á pè é ní ọjọ́ ẹ̀san. ومرة بيوم الفصل. níjọ́ míì á pè é ní ọjọ́ ìyà òǹpẹ̀yà láàrin òdodo àti irọ́. ذلك نتلوه من سورة الصافات. ìtàwí ni a máa kà á fúnra wa nínú Suratu Safat. فإنما هي زجرة واحدة. ọlọ́run ní igbe kan ṣoṣo náà láàkàn ní kí màláìkà ó kígbe lé wọn lérí. فإذا هم ينظرون. ní kálukú ọba bára rẹ̀ ní gbangba wájú ọlọ́run tí ó máa wo bọ̀. وقالوا يا ويلنا. wọ́n máa wá sọ pé gbogbo àwọn kèfèrí tí ọmọ ọlọ́run wọ́n máa sọ pé gbé àwọn lẹ́ni. هذا يوم الدين. ọjọ́ ẹ̀san rèé o. هذا يوم الفصل الذي كنتم به تكذبون. àwọn màláìkà máa sọ fún ọ yìí pé ọjọ́ òpinya láàrin òdodo àti irọ́ tá a ti ṣàlàyé ẹ̀ fún yín tẹ́ ń pè nírọ́ ọjọ́ nìlódé yìí. وسمى أيضا بيوم الفصل. wọn a tún máa pe ọjọ́ nìní ọjọ́ òpinya. قال تعالى ọba àlekè ọlá sọ yìí pé إن يوم الفصل كان ميقاتا. dájú ọjọ́ òpinya láàrin irọ́ ọjọ́ òdodo ọjọ́ ní ó kò níjọ́ kan àsìkò rẹ̀ ó tó níjọ́ kan. إن يوم الفصل ميقاتهم أجمعين. ọlọ́run ní ọjọ́ òpinya ní ọjọ́ nìní ọjọ́ tá a kò gbọ́ ọjọ́ tí gbogbo kálukú wọn pàdé jọ náà. يوم لا يغني مولى عن مولى شيئا. ọjọ́ tí ọ̀gá kan ò ní rọ ọmọọṣẹ́ kan lọ́rọ̀ tọmọṣẹ́ kan ò sì lè rọ ọ̀gá rẹ̀ lọ́rọ̀ jọ náà. ولا هم ينصرون. ẹnìkan ò sì ní lè rẹ ẹnìkan ṣe kálukú pẹ̀lú tiẹ̀ ní kó wá dènà ń zà níjọ́ náà. إلا من رحم الله. afẹ́ni ọlọ́run bá ṣàánú nìkan ẹni ọlọ́run bá kó yọ nìkan ló lè mérí bọ́nú ìyà ọjọ́ náà. إنه هو العزيز الرحيم. dájú ọlọ́run ọba kàyàkàyà lọ́lọ́run ọba kẹ́nikẹ́ni lọ́lọ́run. وفي سورة الدخان. nínú Suratu Dukhan. وفي سورة المرسلات. àti nínú Suratul Mursalat. حيث يقول تعالى ọlọ́run tún sọ̀rọ̀ ọjọ́ ìgbéga kìámọ̀ ń sọ fún wa pé فإذا النجوم طمست. tó bá di àsìkò náà tá a bá ká gbogbo ìràwọ̀ kúrò lójú sánmà. وإذا السماء فرجت. tá a sì mú gbogbo sánmà tá a dá lu bá a ti mú sánmà yìí tí ò ní wò yìí níjọ́ náà a rí tí ó lu káàkiri tí wò ó lu mbẹ̀ fotoro káàkiri. وإذا الجبال نصفت. bẹ́ẹ̀ náà sì ni lásìkò tá à ń tún wí yìí náà láàkú gbogbo àwọn òkè dánú. وإذا الرسل أقتت. gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run á kọ wọn dé níjọ́ náà yìí pé gbogbo sẹ́tẹ̀ jẹ́ fún wọn ọyẹ máa wá jẹ́rìí takò wọ́n báyìí o. لأي يوم أجلت. torí pé iṣẹ́ tẹ́ jẹ́ fún wọn ní atọ́jú èsì rẹ̀ di ọjọ́ ìní yìí náà ní يوم الفصل. ọjọ́ òpinya láàrin òdodo àti irọ́ yìí. وما أدراك ما يوم الفصل. ta ló fi ọjọ́ náà mọ̀ wá nẹ́bí ọjọ́ òpinya láàrin òdodo níjọ́ lè ṣàlàyé ẹ̀ bí. ويل يومئذ للمكذبين. ọjọ́ líle ni o ègbé ńlá ègbé àti ibi dandan ńlá kó máa bá gbogbo àwọn tó pọ̀rọ̀ ọlọ́run nírọ́jọ́ náà. ثم قال ọlọ́run tó ń sọ wípé هذا يوم الفصل èní ni ọjọ́ òdodo ọjọ́ òpinya láàrin irọ́ àtòdodo. جمعناكم والأولين. a kó ìjọ àtàwọn ẹni ìṣáájú gbogbo yẹ́ ẹjọ́ máa wá ríra yẹ́ ẹjọ́ máa pàdé nísìnyí. فإن كان لكم كيد فكيدوني. ẹ bá ní ọgbọ́n kan tẹ́ ẹ bá ní ète kan tẹ́ ẹ lè dá ẹ dá wò fẹ́mi ọlọ́run kí n máa wò yín. ويل يومئذ للمكذبين. ọlọ́run ní kò sí ète kan tẹ́nìkan lè rí dáńjọ́ náà ègbé ńlá
yóò máa bá gbogbo àwọn kèfèrí tí wọ́n pọ̀ Ọlọ́run nírọ́ tí wọn ò lè rí sábọ́ kúrò nínú ìyà Ọlọ́run jọ náà. innal muttaqina fi dhilalin wa 'uyun. Adájọ́ àwọn olùbẹ̀rù Ọlọ́run wọ́n máa bẹ lábẹ́ bòjì àláràsí wọ́n sì máa bẹ níbi akérèmọdò tí wọ́n máa jẹ tí wọ́n máa mu. wa fawakihu mimma yashtahun. Àwọn gbogbo nǹkan àpapọ̀tẹ̀ nínú tí ọkàn máa ń fẹ́ tí máa ń wù yẹn ni gbogbo tó bá ti wù wọ́n gbogbo ẹ̀ láàmú fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀. kulu washrabu hani'an. A máa sọ fún wọn bí ẹ máa jẹ máa mu ní ti gbádùn ní ti rọrùn. bima kuntum ta'malun. Pẹ̀lú gbogbo sẹ́tẹ̀ ti ṣe ṣáájú èrè ẹ̀ ní gbogbo tẹ̀jẹ̀tẹ̀ mu nírọ̀rùn yìí. inna kadhalika najzi al-muhsinin. Bá ti san gbogbo àwọn olùṣerere bá ti san wọ́n lẹ́san orí nú ni. wa samma aydan yawm al-qiyamah karratan bi yawm al-ba'th. Ọlọ́run tún pe ọjọ́ ìgbéǹde àlùkìyámọ̀ bákan náà níbòmíì ó pè ní ọjọ́ àgbéǹde. fi surati ar-rum. Nínú Suratu Rum. yawma taqumu as-sa'a. Ọjọ́ tí àlùkìyámọ̀ ó dé. yuksamu al-mujrimun. Àmọ́ wọn kò kí àwọn ẹlẹ́ṣẹ̀ ńjọ́ náà wọ́n máa wá búra wọ́n máa fẹsẹ̀ jẹ́lẹ̀ wọ́n máa káwọ́ lérí. ma labisu ghayra sa'a. Wọ́n máa sọ pé ó dá wọn lójú ni ayé tí Ọlọ́run ṣàdéhùn fáwọn lọ́njọ́ ní Ọlọ́run ò jẹ́ káwọn olójú wákàtí kan lọ́bẹ̀ tó fi tún dá wọn padà sí yìí. kadhalika kanu yufakun. Wọ́n ti máa parọ́ nù ní torí pé ọ̀rọ̀ ó ti dàrú mọ́ wọn lọ́wọ́ kò ní mọ tí wọ́n máa sọ mọ́ ntẹnu wọn bá lókùn tí wọ́n máa wí. wa qala alladhina utul ilma wal iman. Àwọn tá a fún ní mímọ̀ tá a sì fún tọ́jú àwọn olùgbàgbọ́ òdodo tá a fún ní ìgbàgbọ́ àwọn máa wá fèsì padà fún wọn wípé. laqad labistum fi kitabillahi ila yawmil ba'th. Gbogbo tó ti wà nínú àkọọ́lẹ̀ ńjọ́ tẹ̀ tí ń bọ̀ wáyé àkọọ́lẹ̀ ẹjọ́ náà wípé ẹni tí ó lọ 100 ọdún ẹni tí ó lọ 50 ẹni tí ó lọ 70 ẹni tí ó lọ 100 ẹni tí ò nílò tó bẹ́ẹ̀ gbogbo tó wà nínú àkọọ́lẹ̀ nílẹ̀ ti lò ẹ ti wá lò tán ẹ ti kó nínú ayé ẹ ti lo sàré ẹ ti tún wá padà sí àlìkìyámọ̀ báyìí. fahadha yawmul ba'th. èní ìwà lọ́jọ́ àlìkìyámọ̀ ọjọ́ gbéǹde o. walakinnakum kuntum la ta'lamun. àmọ́ ẹ lè mọ̀ torí pé níjọ́ tẹ wà láyé ẹ múra rà sínú ẹ̀ṣẹ̀ ni ọjọ́ ẹ̀mọ̀ ọjọ́ ń lọ òjijì ní kúkà ìmọ̀ lójijì. fa yawma'idhin lọ́jọ́ náà la yanfa'u alladhina zalamu ma'ziratuhum. ọjọ́ náà gbogbo àwọn tó jẹ́ alábòsí àwáwí wọn ò lè ṣàǹfààní fún wọn. wala hum yusta'tabun. a sì ní fún wọn láǹfààní ẹjẹ́ tó padà lọlé tó ṣẹ́ṣe àbí ẹjẹ́ ń ṣàlàyé kẹgbọ́tẹnu mi kò ní sáyé irú ẹjọ́ náà. ibadallah. ẹ̀yẹ ẹrú Ọlọ́run. dhalika al-yawm alladhi نأخذ من هذه الآية قوله تعالى من آيات التي تلوناها عليكم. níbi àyà tá a kà fúnra wa ní láti mú. في قوله هذا اليوم بيوم مشهور. ọjọ́ tọ́lọ́ ń pè ní ọjọ́ pẹ̀yẹ̀pẹ̀yẹ̀ tí ká ti kedere ọ̀dẹ̀kùn tí gbàgbọ́ ọ̀dẹ̀kùn tí kedere ọ̀bẹ̀ wò tí ò ní sí tọpamọ́ ọjọ́ náà. وهو يوم القيامة. ọjọ́ ìgbéga kìyàmọ̀ lọ́lọ́run tọ́ka sí ni. وذلك اليوم ọjọ́ náà الذي يجمع الله فيه الخلائق. ọjọ́ tọ́lọ́run ó kó gbogbo ẹ̀dá jọ. ليس معهم شيء. kò ní sí kankan pẹ̀lú wọn jọ náà. ثم ينادى فيهم بصوت يسمعه من بعد كما يسمعه من قرب. lẹ́yìn náà olùpèpè kan wà á lọ́dún tó yóò pè wọ́n gbogbo ẹni tó wà nítòsí àtẹni tó wà ní jìnnà ni ó máa gbọ́ ìpèpè náà. أنا الملك. ìpèpè náà máa sọ pé èmi lọ́lọ́run. أنا الديان. èmi lọ́ba olùkápá èmi lọ́ba ẹlẹ́san. لا ينبغي لأحد من أهل الجنة يدخل الجنة. ọ̀tọ́ fẹ́ nìkan nínú ará ilé àlìjẹ́nà kó wọ àlìjẹ́nà. ولا لأحد من أهل النار يدخل النار. kò sì tọ́ fún ẹnìkan nínú èrò náà kóun náà wọ náà tó fẹ́ wọ̀. ولا لأحد من أهل الجنة عنده مظلمة. gbogbo ẹnìkọ̀ọ̀kan nínú ará ilé àlìjẹ́nà tó bá ní ohun àbòsí kan tó ṣe pamọ́ kò ní máa bẹ bẹ́ẹ̀. حتى اقتصه منه. títí tèmi Ọlọ́run ó fi gba tèmi ó fi tí fi gbẹ̀san àbòsí nì tí fi gbà kó lọ́wọ́ rẹ̀. ولا أحد من أهل النار عليه مظلمة حتى اقتصه منه. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò ní sí nínú ọmọ ilé náà tóun náà ní ẹrù àbòsí kan tó ṣe pamọ́
ìní tí ìjà wọn náà ní kọ́kọ́ gbẹ̀san náà ẹ̀san ní ọ̀kọ́kọ́ ṣáájú kọmọlé àlìjánà tó máa wà àlìjánà kọmọlé ní tó máa wọ̀ náà. li'annahu yawmul qisas. oríṣi ọjọ́ ìgbéra alkiyama ni ọjọ́ ẹ̀san ni ọjọ́ ìgbẹ̀san ni. yawmul jazaa. ọjọ́ ẹ̀san ni ọjọ́ ládá ni. wa yawm raddil madhalim wal huquq ila ahliha. ọjọ́ tí gbogbo kálukú tá a dá gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ gbogbo owó olówó tá a jẹ nítàbòsí ọlọ́ọ̀lọ́lá tá a jòkó tẹ̀ nítàbòsí àtẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tá a jókòó tẹ̀ nítàbòsí ọjọ́ tọ́lọ́wọ́n gbà padà lọ́wọ́ kó wá ni tí ó wà dá padà fáwọn tó ní wọ́n. yawmul qist wa yawmul adl. ọjọ́ dọ́gbadọ́gba ni ọjọ́ déédéé ni. kama qala ta'ala. gẹ́gẹ́ bọ́lá wọn bá lè kí ọlá ṣe sọ. wa nada'u al-mawazin al-qista li yawm al-qiyamah. ó ní tó bá ti yawm al-qiyamah á gbé ẹ̀san náà kalẹ̀ ní dọ́gbadọ́gba tí ò ní jura wọn lọ. fala tuzlamu nafsun shay'a. àní ṣàbòsí fẹ́ nìkan kan àní ṣàbòsí fẹ́ mi kankan bó tilẹ̀ wọ́ ọmọ. wa in kana mithqala habatin min khardalin. kódà kí ẹ̀san kálukú àbí àbòsí kan àbí ẹ̀tọ́ kan kọ́ má ju dédé ọmọ náà gún lọ. atayna biha. gbogbo ẹ̀ láàrin gba àfàájáde báyìí tí kálukú ó rí gbà. wa kafa bina hasibin. àwọn ọlọ́run la sì mọ̀ sí rọ́ṣẹ́jú. wa lamma kana yawm al-qiyamah. tọ́ba adijọ́ gbẹ̀dẹ̀ al-qiyama. wa madharu al-qisas. tí ọjọ́ náà tó sì já sí pé ọjọ́ nì náà tún ní ibẹ̀ ní àsìkò ẹ̀san gbígbà. natallahu bihi aqibata adh-dhalimin. ọjọ́ náà ni ọlọ́run tọ́jú gbogbo àti bọ̀tán gbogbo alábòsí bí ó ti rí ọlọ́run tọ́jú ẹ̀ pamọ́ sọ́jọ́ náà. wa nahnu nuzidu ala dhalik. a tún máa wá ṣàlàyé síwájú sí gbogbo tá a ti sọ yìí wípé. wa naqul. a máa sọ wípé. inna likulli insanin minna qiyamatahu. gbogbo ẹnì kọ̀ọ̀kan nínú wa ló lálìkì á máa tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí ọjọ́ ra wọn. wa inna qanuna al-qisasi laqa'imun wa nafizun. lẹ́yìn náà òfin dọ́gbadọ́gba láàrin àwùjọ ènìyàn òfin ní bẹ́ẹ̀ tí ò yé tí ṣiṣẹ́ lọ bẹ́ẹ̀ tí ò sì ní kú láíláí. qanunul qisas. òfin ẹ̀san gbígbà. laqa'imun fi yawm al-qiyamah. yọlọ́run á gbé dìde níjọ́ gbé dàlùkìyàmà. wa nafizun fi yawm al-qiyamah. àṣẹ rẹ̀ ó sì ṣẹ níjọ́ náà á lò níjọ́ náà. wa yawm al-qisas minka yumathilu yawm qiyamati. wá rí ọjọ́ tá a bá gbẹ̀san lára rẹ̀ ó ṣe déédéé ọjọ́ gbé dàlùkìyàmà rẹ̀ ni. لقوله صلى الله عليه وسلم nítorí ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́wà náà Muhammad ìkẹ́ ọlọ́run kọ́ máa bá náà tó sọ wípé من مات ẹni tó bá ti kú فقد قامت قيامته jọ́nà làkìyàmà tí ẹ ti bẹ̀rẹ̀. فلا يقولن إنسان أين يوم القصاص. ẹnìkan ò gbọ́dọ̀ tún máa béèrè yìí pé ọjọ́ wo tún lọ́jọ́ ẹ̀san mọ́ ọjọ́ wo tún lọ́jọ́ ẹ̀san gbígbà mọ́. فإنه منه قريب جدا. ọjọ́ ẹ̀san gbígbà ni ó súnmọ́ kálukú púpọ̀. وفي هذا المقام láyé tá a wá wáyé o. يحدثنا أنس بن مالك رضي الله تعالى عنه. lórí ọ̀rọ̀ ẹ̀san yìí ni Anas ọmọ Malik yọ́nà wọn kọ́ máa bá wọn sọ wípé. فيقول ó sọ fún wa wípé. بينما نحن جلوس مع النبي صلى الله عليه وسلم àjòkó ń jọ́ka pẹ̀lú ànábì ìkẹ́ ọlọ́run kọ́ máa bá ànábì. إذ به يضحك lànábì bá bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn-ín. حتى بدت ثناياه. títí tí èdí eyín rẹ̀ fi hàn síta báyìí gbogbo wa fi rí eyín ànábì. فقال سيدنا عمر رضي الله عنه ní aṣíwájú wa ọ̀kan náà àwọn sàábì àgbà ní Umaru ọmọ Kàtàbì yọ́nà lọ́n kọ́ máa bá wa sọ yìí pé. بأبي وأمي يا رسول fi الله bàbá mi bẹ̀ ọ́ mo fi yá mi yá ọ ìwé òjíṣẹ́ ọlọ́run. ما الذي يضحكك؟ kí ló pa ọ́ lẹ́rìn tó tó báyìí tó tẹ àtàfírẹ́yìn rẹ̀ ta ìwé òjíṣẹ́ ọlọ́run. فقال Ànábì sọ wípé. رجلان من أمتي àwọn èèyàn méjì kan nínú ìjọ mi ní. جثيا بين يدي رب العزة. orí wọn yí pé tó bá jọ́ gbèrè àkìyámà àwọn méjèèjì wọ́n kúnlẹ̀ síwájú ọlọ́run ọba àlekè ọlá jùlọ. فقال أحدهما يا رب ìkànnù wọn máa sọ pé wọ ọlọ́run mi o. خذ لي مظلمتي. gba ẹ̀tọ́ mi fún mi lọ́dọ̀ lágbájá yìí torí tó ṣàbòsí fún mi. gba ẹ̀tọ́ mi fún mi àbòsí tó ṣe fún mi bá mi dá padà látọ̀dọ̀ rẹ̀. فقال الله للظالم lọ́lọ́run wa sọ fún èyí tó ṣàbòsí nì wípé. أعط أخاك مظلمته. àbòsí ẹ̀tọ́ ọmọ ìyá rẹ̀ tó jẹ nítàbòsí dá padà fún. فقال lélẹ́yìn nínú ọmọ wa sọ wípé. وكيف أصنع؟ báwo ni mo ṣe fẹ́ ṣe báyìí o. فقال الله
ولم يبق من حسناتي شيء. tí ó sì ṣẹ́kù dáadáa kan lẹ̀ fóun tó ń lè fi ṣẹ̀san fún èèyàn báyìí. فقال الله للطالب ọlọ́run wa sọ fẹ́ni tí ń béèrè ẹ̀tọ́ rẹ̀ wípé وكيف تصنع بأخيك kí báwo ló ṣe fẹ́ ṣe pẹ̀lú ọmọ ìyá rẹ̀ lásìkò yìí. ولم يبق من حسناته شيء. kò sí dáadáa kan tó ṣẹ́kù fún tó lè gbà lásìkò yìí mọ́. قال ni eléyìí ni ó tún wá fèsì wípé يأخذ من سيئاتي. ọlọ́wọ́ jẹ́ àwọn aburú tóun náà gbédé jẹ́ kó gbà nú ẹ̀ kó fi rọ́pò dáadáa tó yẹ kí n gbà lọ́wọ́ rẹ̀. قال أنس ni anasi ó wá sọ wípé وفاضت عينا رسول الله بالبكاء. anasi ní ìgbà tá anábì bọ́rọ̀ débẹ̀ ni ojú anábì bá bẹ̀rẹ̀ sí ní dà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ pẹ̀lú omijé. وقال anábì sọ wípé إن ذلك ليوم عظيم anábì ọjọ́ gbẹ̀dẹ̀ kìámà ọjọ́ ẹ̀san ni ọjọ́ tó tóbi púpọ̀ ni. يحتاج الناس فيه لأن يحمل من خطاياهم. gbogbo ẹnìkọ̀ọ̀kan jọ náà ní ọmọ ní bùkátà síta ní ọba gbé fúyẹ́ nínú ẹrù rẹ̀. فقال الله للطالب ọlọ́run wa sọ fún ẹni tó fẹ́ gba ẹ̀tọ́ lọ́dọ̀ ọmọlàkejì rẹ̀ níjọ́ náà wípé ارفع رأسك gbójú rẹ̀ sókè فانظر wo òkè yìí kó wo kí ní bẹ́ẹ̀ فرفع رأسه èyí ni ọba gbé ní òkè فقال ní ọba sọ wípé يا ربي ìwọ ọlọ́run mi ò أرى مدائن من فضة وقصور. orí àwọn ìlú ńláńlá kan tó kú kẹ́kẹ́ pẹ̀lú fàdákà àti àwọn pẹ̀tẹ́sì ńláńlá àwọn ààfin ńláńlá tá a mọ látara góòdì. لأي نبي هذا؟ gbogbo ilé tá a kọ́ pẹ̀lú fàdákà àti góòdì wọ̀nyí ànábì wo ló lélẹ́yìí. ولأي صديق هذا؟ olùgbọ́lọ́run lódodo wo lélẹ́yìí fẹ́ tọ́ sí tó fẹ́ wọlé. ولأي شهيد هذا؟ ẹni tó tán síbi ìṣètọ́lọ́run wo tó kú sójú ogun wo ló lélẹ́yìí tó fẹ́ jogún ẹ̀. قال تعالى ọba akẹ́kẹ́ lọ́wọ́ adé alóhùn wípé من يدفع الثمن؟ ẹni tó bá lè sanwó ọ̀yà ni òun ló níbẹ̀ ẹni tó bá lè sanwó tó lè rà á òun lá gbébẹ̀ òun nì fún. قال ومن يقدر على ذلك؟ ni arákùnrin ni ó tún máa sọ níwájú ọlọ́run pé ta ló lágbára láti lè sanwó orú tó tó báyìí. قال تعالى ọba àlekè ọlọ́run tó wá fèsì fún. أنت تقدر على ذلك. wọ́n lágbára àti sanwó ọ̀yà bẹ́ẹ̀ ni ibi tó ń wò bó ti tóbi tó àti bó ti wọ́n tó ní agbára rẹ̀ ń bẹ fún ọ láti sanwó ọ̀yà bẹ̀ láti sanwó láti rà á. قال بماذا؟ ó ní kí lòun ó fi rà owó lòun ó fi rà adúrú tó wà nílẹ̀ tó tóbi tó báyìí. قال بعفوك عن أخيك. ọlọ́run sọ fún mi pé kọ́wọ́ kan ṣàmójúkò fọmọ ìyá rẹ owó tó fi rà náà nù ni. قال قد عفوت عنه. lẹ́sẹ̀kẹsẹ̀ lòun náà bá ní mo ṣàmójúkò yìí ìgbẹ̀sánmọ́ ọlọ́run ìgbẹ̀sánmọ́ ibi tó ń wò yìí ìbẹ̀rún dá fóun. ثم قال رسول الله صلى الله عليه وسلم lẹ́yìn náà òjíṣẹ́ ọlọ́run adé Muhammad ìkẹ́ ọlọ́run kọ́ máa bá nẹ́bì tó sọ wípé أيها الناس ẹ̀yin ènìyàn اتقوا الله ẹ bẹ̀rù ọlọ́run واصلحوا ذات بينكم. ẹ ṣàtúnṣe láàrin ara yín gbogbo òrùnhúnú tó bá fẹ́ wà láàrin gbogbo òkùnsínú ẹ ṣàtúnṣe ẹ má níkùnsínú ara yín bó ti lè wọ́ ọmọ. فإن الله يصلح بين المؤمنين. dájú ọlọ́run máa ṣàtúnṣe àárín mùmínì. فإن هذا الأثر dájú ọ̀rọ̀ tá a sọ fún wa yìí tó ọ̀rọ̀ ànábì yìí. يحمل بين ثناياه مشهدا من مشاهد يوم القصاص. ọ̀rọ̀ náà jáde láti eré ahọ́n ànábì láàrin èyí èdè rẹ̀ méjèèjì tí ń sọ̀rọ̀ bóòlù àkíyàmó tì í fún wa. نلمح فيه أن الفوز برضوان الله. ntaari gbọ́yé bẹ́ẹ̀ àtàkíyèsí àti làákàyè tí bẹ́ẹ̀ ní pé bẹ́ẹ̀ yẹn ọba aráàlú jẹ́ náà ìjọna ọlọ́run lè yóò fi dé bẹ́ẹ̀. إنما يكون بالتخلق بأخلاق الله. gbogbo ẹni tí ó bá jèrè tí ó rà lìjẹ́ náà tí ó sì rí ọ̀nà ọlọ́run yóò rí pẹ̀lú wípé kó hùwà bọ́lọ́run ti ń hùwà. وإصلاح ذات البين. ó sì ṣàtúnṣe tí bá ń bẹ kùdìẹ̀kùdìẹ̀ díẹ̀díẹ̀ gbọ́n mi sí omi òtó díẹ̀díẹ̀ tí bá ń bẹ láàrin ẹ̀dá sẹ́dá kárí bá ṣàtúnṣe ẹ̀ gbogbo tí èèyàn fi jogun ìyọ́nà ọlọ́run àtàlìjẹ́nà lónìí. والدقة في تحري العدل والبعد عن الظلم بشتى المسائل وألوان. lẹ́yìn náà kéèyàn wá ṣe fínífíní láti lè fi ṣe dọ́gbadọ́gba níbi gbogbo nǹkan kéèyàn ó sì ṣàmójúkò gbogbo ọ̀nà kéèyàn ó sì fi sá kó níbi àbòsí bó ti gbé ẹ̀ bá ti lágbára gbogbo ọ̀nà ní kéèyàn ó fi jìnà sábòsí.
البعد عن الظلم بشتى صوره وألوانه. pẹ̀lú gbogbo ọ̀ràn fọ́tò àti gbogbo ọ̀ràn ọ̀nà tábòsí bá gbà wá irú aṣọ yóò kó lè gbé wọ̀ ká jìnà sábòsí ká má kó sínú ẹ̀. وكل ضروبه. àti gbogbo ọ̀ràn àbòsí gbogbo ọ̀ràn fọ́nrán rẹ̀ gbogbo ọ̀ràn àwọ̀ rẹ̀ gbogbo ọ̀ràn fọ́tò tó bá yà ká jìnà sí ká má kó sínú ẹ̀. سواء أكان بالفعل أم بالقول. gbogbo ọ̀nà tí èèyàn fi kó sí àbòsí ká jìnà sí ìbá jẹ́ àbòsí tí ká fẹnu ṣe ni àbí ìta bá ṣe níṣẹ́ ká jìnà sí gbogbo ẹ̀. أو بالشعور. àbí ìta ṣe pẹ̀lú ìfúramọ̀. وقد تظلم الآخرين بأفعالك. ó lè máa ṣàbòsí ọmọlàkejì rẹ tó nímọ̀ pẹ̀lú àwọn iṣẹ́ ọwọ́ rẹ tó pẹ̀lú àwọn ọwà rẹ àtàwọn iṣẹ́ ọwọ́ rẹ. وبأفعال تأتيها. àti pẹ̀lú àwọn iṣẹ́ kan tó ń ṣe ó lè máa ṣàbòsí fọmọlàkejì ńbẹ̀. وقد تظلمهم بكلمات تقولها. ó sì lè máa ṣàbòsí báwọn èèyàn pẹ̀lú àwọn gbólóhùn kan tí ń jáde lẹ́nu rẹ tó ń sọ̀rọ̀. وقد تظلمهم بمجرد مشاعر كريهة تنطوي عليها نفسه. ó sì lè máa ṣàbòsí fún wọn pẹ̀lú ẹnu gbẹ́kọ̀ kẹlẹ́mì ìkórira sọmọlàkejì. بمشاعر كريهة. pẹ̀lú àwọn òfuramọ̀ tí ọ̀dà tá a fẹ́. تنطوي عليها نفسك. èyí tí ẹ̀mí rẹ tọrọ kiri ká gbogbo ẹ̀mí rẹ tọ́jọba nínú ẹ̀mí rẹ. فاتقوا الظلم ما استطعتم. ẹ bẹ̀rù àbòsí owó bẹ́ẹ̀ ti lágbára mọ́. فإن العبد dájú ẹrú ọlọ́run. لا يجيء يوم القيامة. tó bá ti yọ̀gbìn àlùkìyámà yóò dé. بأمثال الجبال من الطاعات. pẹ̀lú àwọn òkété nínú tẹ̀lé tọ́lọ́run àwọn òkè ńláńlá tọ́já pé òkè ìrun kíkí àwẹ̀ gbígbà zaka yíyọ hajj lílọ yóò rí gbogbo ẹ̀díwájú ọlọ́run níjọ́ náà. ويرى أنهن سينجيه. yóò ti wá rò yí pé gbogbo tó ń kó déwájú ọlọ́run yìí ó ti tóun ńlá kó nínú iná kóun fi dọ́mọ àlùjánnà. فما يزال عبد يجيء فيقول يا رب. yòówó wà á dé bẹ́ẹ̀ ẹrú kan ò tún ẹrú kan láàrin bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́rú kan wà á dé wọ́n máa sọ yí pé wọ́n ọlọ́run. إن فلانا dájú lágbájá yìí o. ظلمني بمظلمة. ó ṣàbòsí fún mi ó ṣe kankan fún mi àbòsí ńlá kan. فيقول ọlọ́wọ́ wa sọ yí pé امح من حسناته. gbà nínú dáadáa rẹ̀ ẹ pa dáadáa rẹ̀ bí ẹ̀rẹ́ tó ṣe déédéé àbòsí ni ẹgbẹ́ ìfẹ́ni tó ṣàbòsí fún ni. وما يزال كذلك حتى ما يبقى له حسنات. yóò máa wá bẹ̀bẹ̀ kò ní yẹ kò ní gbò títí tí òfin ní sẹ́kù dáadáa kan fún mọ́ gbogbo tó rù dé ìrun rẹpẹtẹ àwẹ̀rẹ̀ rẹpẹtẹ àti hajj rẹpẹtẹ tó rù dé bí òkè ọ̀wá ní kù kankan lẹ̀ mọ́. وإن الله لا يملي للظالم. ọlọ́run ànábì ní ọlọ́run ó máa lọ gbogbo alábòsí lára. حتى إذا أخذه títí tó fi débi wípé níjọ́ tí ó bá gbá mú báyìí لم يفلته. kò ní ríbi mérí bọ́ kò lọ́wọ́ ọlọ́run. ومن ثم nígbà náà فقد حذرنا ربنا من الظلم في الحديث القدسي. àwọn ọlọ́run ọba wa ó ti wá kì wá ń lọ ká jìnà sábòsí nínú ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sànẹ́bì látòjú ọ̀run. بقوله pẹ̀lú gbólóhùn rẹ̀ tó sọ wípé يا عبادي ẹ̀yin ẹrú mi إني حرمت الظلم على نفسي. mo ti ṣe àbòsí léèwọ̀ fẹ́mi ara mi èmi ọlọ́run èyí sọba alábòsí yìí ní ṣe láéláé. فجعلته بينكم محرما. mo ti wá gbé àbòsí kalẹ̀ léèwọ̀ láàrin tí náà ẹ má dé díẹ̀. فلا تظالموا. ẹ má ṣàbòsí fúnra yín. إذا كان الله العلي القدير العالى الفعال لما يريد. ọba jásí bí ọlọ́run ọba àlékè ọlá ọba tó ga jùlọ ọba ṣeun tó wù tẹ́nìkan ò lè yẹ lọ́wọ́. قد حرم الظلم على نفسه. tóun fúnra rẹ̀ ṣe àbòsí léèwọ̀ fúnra rẹ̀. فإنه لا بد kò sí tàbí ńgbà náà. ناظر إلى الظلم كخطيئة. gbogbo ẹni tó bá jẹ́ àbòsí ọlọ́run máa wò ẹ̀ṣẹ̀ làbòsí jẹ́ lọ́dọ̀ ọlọ́run gbà náà. كخطيئة لا تعادلها خطيئة أخرى. àbòsí ó ṣe déédéé ẹ̀ṣẹ̀ ńlá kan tẹ́ṣẹ̀ mi ò tó mọ́ níwájú ọlọ́run. بين كل خطايا البشر. láàrin gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀dá máa ń ṣẹ̀ àbòsí ò tóbi jù torí pé tọ́lọ́run fi ṣe é léwọ̀ fúnra rẹ̀ ajá sí pé ọlọ́run ojú tọ́lọ́run fi wo àbòsí òun ni pé kò sí ẹ̀ṣẹ̀ kan tí ó tó tóbi tó àbòsí ṣíṣe mọ́. ويقول عليه الصلاة والسلام òjíṣẹ́ ọlọ́run ní Muhammad ìkẹ́rọ̀ ọlọ́run kọ́ máa bá nàbì sọ wípé اتقوا الظلم. ẹ bẹ̀rù àbòsí. فإن
الظلم ظلمات يوم القيامة. dájú àbòsí ṣíṣe òkùnkùn ní níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. ثم قال Ànábì tún sọ wípé اتقي دعوة المظلوم ẹ bẹ̀rù èpè ẹni aṣàbòsí fún. فإنه ليس بينها وبين الله حجاب. torí wípé àdúrà tẹ́ni aṣàbòsí fún bá ṣe èpè tó bá ṣẹ́ lẹ́ni ó ṣàbòsí fún àdúrà rẹ̀ kò sí tí ó dì í lọ́wọ́ tààrà bó bá ti ń jábọ́ lẹ́nu ẹ̀ báyìí ní ọmọ ọdọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ó sì máa jẹ́ ní stampo. دعوة المظلوم àdúrà ẹni aṣàbòsí fún èpè ẹni aṣàbòsí fún. يرفعها الله من فوق الغمام ọlọ́run ó máa gbé gòkè yóò gòkè sókè ṣúṣújò. ويفتح لها أبواب السماء ọlọ́run ó sì ṣílẹ̀kùn sánmà fún lẹ́ẹ̀kan náà. ويقول لها رب وعزتي وجلالي ọlọ́run ọba ó máa wá sọ fún àdúrà ni àbí èpè tẹ́ni aṣàbòsí fún ní ó tí ó ń ṣe wípé فإنها تصعد إلى السماء torí pé ẹni aṣàbòsí fún tọ́pẹ́ iṣẹ́ pé ẹ̀kan náà lè pé rẹ̀ ọmọ ogun sánmà lọ. كأنها شرارة yóò gòkè lọ bí ẹ̀ka wàràwàrà mọ́lẹ̀ fi máa sáré rìn tí ò sí ń tọ́ yára tó ní bẹ́ẹ̀ làdúrà ẹni aṣàbòsí fún àtẹ̀pẹ́ rẹ̀ ti rí. وذات مرة nígbà kan rí صعد الرسول صلى الله عليه وسلم المنبر ànábì òjíṣẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá ànábì gbérí mímbà yìí. وراح يخطب الناس ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe kútúbà ló bẹ̀rẹ̀ sí ní báwo ènìyàn sọ̀rọ̀. ويقول èyí sọ wípé من كنت أخذت له مالا ẹni tí ń bá gba owó ẹ̀ lọ́nà àìtọ́ فهذا مالي owó tèmi ànábì rẹ̀ wá gba padà owó kó tó jíjọ́ gbé ní alìkìyámà يأخذ منه kó tètè wá gba owó tèmi nìyí kó tètè wá mú owó rẹ̀. وما كنت الشحناء ẹni tí ń bá sì ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀ kún fún فإنها ليست من طبيعي kó tètè gbogbo ẹni tí bá ṣàìdá kan fún àbí mo ṣòjóró kan fún kó tàn wọ́n tètè yọjú síta ní ìṣẹ́kọ́ wá gbẹ̀tọ́ ẹ̀ torí pé àbòsí o kò sínú àdámọ́ ẹni ànábì. ويقول من جلدت له ظهرا ànábì ó tún ní ẹni tí ń bá nà lẹ́gba lẹ́yìn فهذا ظهري ẹ̀yìn tèmi ànábì náà ni mo tẹ́kalẹ̀ yìí kóun náà wá náà padà. يتقدم منه ولا يخشى الشحناء kó tètè máa bọ̀ kó wá nà ẹ̀yìn tèmi ànábì padà kó má bẹ̀rù pé àwọn sàábẹ́ kan àbáwọn ẹ̀mẹ̀wà mi wọ́n bùn àbí wọ́n mọ̀ lejú sóhun kó má bẹ̀rù eléyìí ni. مع أنه صلوات الله وسلامه عليه pẹ̀lú wípé òjíṣẹ́ lọ́wọ́ ànábì wa Muhammad kí ọlọ́run kó máa bá ànábì. يعلم ọmọ àmọ̀dájú wípé أنه لم يأخذ مال أحد ọmọ yìí kò wò gbowó ẹnìkan kò gbowó lọ́dọ̀ ẹnìkankan. ولا جلد ظهر أحد owó sì ná ẹnìkankan. ولكنه àmọ́ ànábì التحري المطلق للعدل ó fi hàn wá pányápányá wípé ntí jẹ́ dọ́gbadọ́gba o ànábì pílẹ̀sì ẹ̀ fún wa pé ìta gbọ́dọ̀ wà láwùjọ àwọn mùsùlùmí nínú náà gbọ́dọ̀ ṣàkóso bó tilẹ̀ kọ́ mọ́. والرهبة البالغة من الظلم lẹ́yìn náà ìta ànábì ṣe yìí ó fi kalẹ̀ fún wa ká lè bẹ̀rù dáadáa ká sábà bòsí gbogbo ọ̀nà ní ká fi sá fún àbòsí ká fi jìnnà sí i. وهو لهذا nítorí pẹ̀lú bẹ́ẹ̀ يوصي الناس ànábì wa ń ṣèkìlọ̀ fáwọn ènìyàn ń ṣàsọ́lẹ̀ fún wa ويقول ń sọ wípé من كان عنده مظلمة ẹni tí ó bá ṣàbòsí fọ́mọlàkejì tó gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ nítàbòsí ti bẹ lọ́dọ̀ rẹ̀ tó jẹ́ tọmọlàkejì rẹ̀ من عرض nínú ìjọmọlúàbí ni أو من شيء àbí nǹkan kan bóyá dúkìá tayé kan ni فليتحلله منه اليوم kó tètè yá dá padà lẹ́ni o قبل أن لا يكون دينار ولا درهم kó tó dijọ́ tí ò ní sówó kankan kò ní sówó pọ́n kò ní sówó sílẹ̀ ìjọ náà إن كان له عمل صالح tọ́ba wa níṣẹ́ rẹ̀ أخذ منه بمظلمته iṣẹ́ rẹ̀ ni wọ́n wà á gbà lọ́wọ́ rẹ̀ ní gbéńdé àbòsí tó ṣe fọ́mọlàkejì ni وإن لم تكن له حسنات tí ọba tún wá ní rere tó ṣe kalẹ̀ أخذ من سيئات صاحبه wọ́n múnú àìdá ẹni tó ṣàbòsí fún ni فحمل عليه wọ́n wá di ẹrù ẹ̀ṣẹ̀ ni àtàìdá ni wọ́n dì í lé lérí. هذا هو القانون الإلهي eléyìí ni òfin tọ́lọ́hun قانون العدالة المطلقة òfin dọ́gbadọ́gba tó gúrégé tí ò lábàwọ́n الذي
يتساوى أمامه الكبير والصغير. èyí tó já sí pé àtọmọdé àtàgbà bákan náà ní gbogbo kálukú rí níwájú òfin Ọlọ́run yìí ẹnìkan ò jẹ nìkan lọ ń bẹ̀. والسيد والمسؤول. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni aṣíwájú àtọmọ ẹ̀yìn bákan náà ní gbogbo kálukú ń bẹ̀. فكل امرئ أولى بحقه في يوم العرض. ọba jíjọ́ gbéǹde kálukú ni ó ní ẹ̀tọ́ láti gba ẹ̀tọ́ rẹ̀ níjọ́ náà. يوم العرض على الله جل وعلا للفصل. ọjọ́ tí gbogbo wa tá kójọ síwájú Ọlọ́run níjọ́ tọ́lọ́run ó dájọ́ tí ó sòpinya láàrin irọ́ àtòdodo. وللجزاء. ọjọ́ tí gbogbo kálukú tá kójọ síwájú Ọlọ́run láti lọ lè gbẹ̀sanṣẹ́ wa. إنه لما نزل قول الله تعالى يوم القيامة. nígbà tí gbólóhùn Ọlọ́run bá sọ̀kalẹ̀ níjọ́ القيامة. ìgbé ọjọ́ ìgbéra kìyàmà عند ربكم lọ́dọ̀ Ọlọ́run yìí o تختصمون. ẹ máa bẹ̀rẹ̀ sí ní bára ìjà tó bá jíjọ́ ìgbéra kìyàmà. قال الزبير يا رسول الله Zubairu wá ń sọ pé ìwọ òjíṣẹ́ Ọlọ́run mo pè ọ́. أيكرر علينا ما كان بيننا في الدنيا؟ ayé láti jà ṣe tó bá tún jẹ́ ìgbéra kìyàmà á tún ráyè máa jà níwájú Ọlọ́run ni. ما خواص الذنوب. pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ tí kálukú wa bá tún ṣẹ̀. قال نعم. Ànábì ní bẹ́ẹ̀ ni ẹ tún jà. لا يقرر عليكم ìjà tẹ ìjà láyé ni ẹ tún tún jà lálùkìyàmà. حتى تؤدوا إلى كل ذي حق حقه. títí tẹ́ fi san ẹ̀tọ́ gbogbo ẹlẹ́tọ̀ọ́ fún nígbà ẹ bá san ẹ̀tọ́ tán gbà náà ni ò sí jà mọ́. قال الزبير Zubairu wa sọ pé والله mo fọlọ́ ń búra o. إن الأمر لشديد. ọ̀rọ̀ àlùkìyàmà yìí mà le púpọ̀. فإنه رضي الله عنه dájú sàbẹ́tà adákọ̀ nìyọ́n náà kọ́ máa bá. يصف شدة هذا اليوم ní wọ́n ń ròyìn bọ́jọ́ náà bọ́jọ́ àlùkìyàmà ó ti le tó. حيث لا يتسامح فيه بخطوة ولا يتجاوز فيه اللقمات. láyé tọ́já sí pé tó bá di jọ́ náà déédé ẹsẹ̀ bàtà kan báyìí wọn ò ní ferí jíyàn wọn ò ní ṣàbójúkò fún yàn. lẹ́yìn náà kéèyàn ọkàn gba ọmọlàkejì létí ìgbà tí ẹyọ kan báyìí wọn ò ní mójúkò fún yàn bẹ́ẹ̀ jọ́ náà ẹni tó gbá létí níta kò sí yóò gbá tiẹ̀ padà. ولا عن كلمة. kódà gbólóhùn téèyàn bá sọ sọmọlàkejì níta kò sí wọn ò ní ferí ẹ̀jì níjọ́ náà yóò gbá tiẹ̀ padà. حتى ينتقم للمظلوم من ظالمه. títí tá a fi gbẹ̀san fẹ́ ni a ṣàbòsí fún lọ́dọ̀ ẹni ó ṣàbòsí fún. قال أنس رضي الله تعالى عنه Anas yọ́nà náà kọ́ máa bá a tún sọ pé سمعت رسول الله صلى الله عليه وسلم mo يقول gbọ́ tí òjíṣẹ́ Ọlọ́run Ànábì Muhammad ìkẹ́ Ọlọ́run kọ́ máa bá Ànábì tí ń sọ wípé يحشر الله العباد عراة غبراء. tó bá jíjọ́ pé dàlùkìyàmà Ọlọ́run ó kó gbogbo àwọn ènìyàn jọ ní kálukú ní wọ́ bàtà kò sì ní sásọ lọ́rùn kálukú ní òhò ní kálukú wà بهما. tí kálukú kéèkú níjọ́ náà bí kálukú ti wà lónìí. قال Ànábì sọ wípé Anas sọ wípé كلنا ما بهما. gbogbo kálukú wa níjọ́ náà. قال ليس معهم شيء Ànábì ní ẹnìkankan ò ní sí lára ẹnìkankan jọ náà. وإنما يكون الوفاء بينهم بالحسنات. èyí tí ó ṣẹ́kù fọ́mọ ènìyàn jọ náà ni ká pé ẹ̀san oore fún gbogbo ẹni tó bá ṣoore. ثم يمضي صلوات الله عليه في حديثه المبية lẹ́yìn náà òjíṣẹ́ Ọlọ́run tún tẹ̀síwájú níbi ọ̀rọ̀ rẹ̀ وعبقريته المبدعة àti níbi ìdínà kóró rẹ̀ ni ليكشف عن إيمانه بالعدل. láti kágàgá kó níbi ìgbàgbọ́ tá Ànábì ní sí dọ́gbadọ́gba yìí tó bá jọ́ mẹ́rin àlùkìyámà ọjọ́ dọ́gbadọ́gba lọ́jọ́ náà وعن مدافعته الظلم. àti ìdáàbòbò gbogbo tí ní àti ìjìnà sí gbogbo tí ní àbòsí ká má jẹ ọ̀rọ̀ náà lọ́dọ̀ ẹni. فيقول Ànábì wa ń sọ wípé انصر أخاك ظالما أو مظلوما. ran ọmọ ìyá rẹ lọ́wọ́ ìbá jẹ́ni tí ń ṣàbòsí ni àbẹ́ni tá a ṣàbòsí fún. قال رجل ni arákùnrin kan wá sọ wípé يا رسول ó الله òjíṣẹ́ ọlọ́mọbẹ̀ ọ́ أفرأيت إن كان ظالما òòrì ni tó bá yẹ pé alábòsí ní ọmọ ìyá mi tó ní ìrànlọ́wọ́ yìí كيف أنظره؟ bóun mo ṣe tó fẹ́ ràn lọ́wọ́ sẹ́mi náà ó tún máa wá tì í lẹ́yìn nídìí àbòsí ẹ̀mí. قال Ànábì ní تمنعه عن ظلمه. ọ máa kọ̀ fún òní jẹ́ ó ṣàbòsí mọ́
tó bá ti ń kọ̀ fún tó ìjọ ṣàbòsí mọ́ ìrànlọ́wọ́ ló ń ṣe fún ni tọrọ ràn lọ́wọ́ bí ó ṣe dọ́mọ àlìjẹ́nà tí ó fi mérí bọ́kù nù nánú ni. fa inna dhalika nasruhu. torí wípé kọ́ ọmọ kọ̀ fún kọ́ ọmọ jẹ́ ó ṣàbòsí mọ́ ni àrànṣe ló ń ṣe fún ni. innahu bihadha. pẹ̀lú eléyìí. yusawwiru lana dhulma fi suratin muz'ija mura'iba. ànábì ń ṣàlàyé àbòsí fún wa lọ́nà tí yóò bani lẹ́rù tí ó kó ìgbọ̀jẹ̀jẹ̀ bá ní. tẹ́nìkan gbọ́dọ̀ láyà lérí ẹ̀. الظالم نفسه dádájọ́ alábòsí fúnra rẹ̀. ما هو إلا ضحية من ضحايا الظلم. kò sí ń tá a fẹ́ fi wé o bí kì í bá ṣe ẹni ó kú sábẹ́ àbòsí rẹ̀ ni. الذي أوقعه بالآخرين. èyí àbòsí tó ṣe fọ́mọlàkejì tó ṣe fáwọn ènìyàn. ولهذا nítorí ìdí èyí. وهو مظلوم. ẹni tó ṣàbòsí tó kò pọ̀ lòun ṣàbòsí òun ti wá dẹni tó ṣàbòsí fúnra rẹ̀. في سورة ظالم. àmọ́ yóò máa rò pé òun lalábòsí ni àmọ́ ẹni tí ń ṣàbòsí ní gangan ló ṣàbòsí fúnra rẹ̀ òun lẹni a ṣàbòsí fún tó gbé fọ́tò ẹni ó ṣàbòsí wọ̀. وتعس في ثياب جبار. lẹ́yìn náà ẹni ó ti ṣe rí ibú ni àmọ́ tí ó mọ̀ ríra rẹ̀ gẹ́gẹ́ bí alágbára tí ayé dá fún. فهو أولى بالرحمة. òun gẹ́gẹ́ ni tí ó ṣàbòsí ni òun gẹ́gẹ́ ló tọ́ka ṣàánú o torí pé ìyà tí ń bẹ wájú ọlọ́run fún kò kéré. وأحوج إلى من يأخذ بيده بعيدا عن الظلم. ó sì ní bùkátà sẹ́ni tí ó gba lọ́wọ́ mú tí ó hàn án rẹ̀ tí ò ní jẹ́ ó ṣàbòsí tí ó gbé jìnnà ṣàbòsí ni. ورده بسماحة ورفق إلى الصواب. tí ó wàá dá padà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ sí bí bó ti yẹ kó wà gan bó ti yẹ kó rí gan ìwà rere tó yẹ kó máa wù táwa dá padà sí díẹ̀. إلى الصواب وإلى العدل. tá a sì dá padà síbi dọ́gbadọ́gba tó yẹ kó máa ṣe. وذلك انتصار للإنسانية. bá a bá ṣe yíhun ara ìjọmọnìyàn lọ́wọ́ nù ni. أكثر مما هو زجر وعقاب للمعتدي الأثيم. tó lágbára ju káyẹ̀sẹ̀ tó máa ń nà àbí ká máa jágbe mọ́ ẹni tó tayọ àlà tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ lọ. حتى ولو أخذت هذه المدافعة والمقاومة شكلا جماعيا أو عملا ثوريا. kódà kó já sí pé ká ti ní kó nídìí àbòsí yìí àbí ká kọ̀ fún ní kó nídìí àbòsí yìí gbogbo ọ̀ràn fọ́tò yòówù kó lè gbé wá kó já pé ó gbé wá ní fọ́tò wípé ká jágbe mọ́ ní kó nídìí àbòsí ká níbo kó máa jẹ́ ti gbogbo ìjọ lápapọ̀ àti gbogbo ìlú lápapọ̀ ká pariwo láàrin jẹ̀mọ́ ká kéde fún wọn ibi àbòsí ọ̀dà kí kálukú ọkọ̀yìn sí àbòsí. فلا تعد بهذه الصورة من أعمال الهدم أو مظهرا من مظاهر الانقلابات المدمرة. gbogbo káwá dìde ká pariwo ibi ẹ̀jẹ̀ àpò níbi àbòsí o èyí wọn ò sínú iṣẹ́ afẹ́ balẹ̀jẹ́ afẹ́ bọ̀nẹ̀ jẹ́. بل هي من أعمال البناء والانتصار إلى الحياة. ká pariwo ká jágbe mọ́ra ẹni ká kọ̀ fúnra ẹni kó nídìí àbòsí nínú ìlú láwùjọ èyí ń bẹ nínú iṣẹ́ pé afẹ́ fi tún ìlú ṣe a sì fẹ́ kó ìdàgbàsókè bá lù afẹ́ ran ìjọmọnìyàn ṣe. عباد الله. ẹ̀yin ẹrú ọlọ́run. يتفاوت الظلم بتفاوت أضراره ومصادره. àbòsí oníranran wa ni kò jọra wọn bó ti já sí bí ìnira rẹ̀ náà ò ti rí bákan náà àtàtìbọ̀tán rẹ̀ bí ò ti jọra wọn àti àwọn intí padà máa ń fà lẹ́sẹ̀ fún ni oríṣiríṣi náà ní èè. مهما كانت شدته وأخطاره. bó tilẹ̀ wù kí líle rẹ̀ ó tó àti ewu ti bẹ́ẹ̀ oníranran ni wọ́n. فقد حث الرسول صلى الله عليه وسلم. òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ máa bá nábì gbà wá níyànjú. حث المظلوم على تحضيه. ó gba ẹni aṣàbòsí fún níyànjú. على تحضيه ومكافحته في كل صوره وأشكاله. lérí wípé ká ràn án lọ́wọ́ ká sì kún lọ́wọ́ ní gbogbo ọ̀nà kó lè bá àránà ṣe kó lọ́wọ́ àbòsí tó wà ní. ولهذا يقول. lérí eléyìí lànàbì sọ wípé. إذا رأيتم الظالم. tẹ́ ẹ bá ti rá lábòsí. ولم تأخذوا على يديه. tẹ́ ẹ wá gbà lọ́wọ́ mú tẹ́ ẹ hánà rẹ̀ tẹ́ ẹ dá lọ́nà kọ́mọ́sàbòsí mọ́ nì. يوشك أن يعمكم الله بعذاب. ó súnmọ́ kọjá sí pé tí ìyá rẹ̀ ọba dé gbogbo yín lọ́wọ́ jẹ níyà papọ̀ torígbà tí ń ṣàbòsí tẹ́ ẹ rí tẹ́ ẹ mọ̀ yí pé lágbájá ìyá alábòsí ni
láwùjọ nínú ìlú àbí níbi ipò tó wà tẹ́rí pé alábòsí lélẹ́yìn tẹ̀ wá dákẹ́tẹ́ ń wò abẹ́ẹ̀ tún yìn abẹ́ẹ̀ tún hélì ẹ̀ tí ìyá rẹ̀ ọ̀bàdé gbogbo yìí nìyá ni ó kárí. وفي مجال آخر ní agbègbè bòmíì نراه يؤكد هذا المعنى àríta nábì kan ìtumọ̀ yìí nípa فيقول anábì ń sọ wípé إذا عجزت أمتي tí àwọn ìjọ mi àwọn àlùmọ̀ mi bá yí kágara أن تقول للظالم يا ظالم tí wọn ò lè pe alábòsí kan sọ pé alábòsí ni ọ́ فقد تودع منها ká ẹ mọ̀ yí pé àlùmọ̀ náà ìjọ náà ti parun ò sí láyé mọ́nu ni. وحين سأله أحد أصحابه عن أفضل الجهاد nígbà tí kan nínú àwọn sàábé wá bí Ànábì léèrè yìí pé èwo ló lọ́lá jù nínú iṣẹ́ takuntakun tá a máa ṣe sójú ọ̀nà Ọlọ́run. فيجيبه صلى الله عليه وسلم nígbà tá Ànábì ó fèsì èsì tá Ànábì fọ̀ ní wípé كلمة حق عند سلطان جائر gbólóhùn òdodo kéèyàn sọ níwájú aláṣẹ àbí ọ̀gá àbí gómìnà àbí aláṣẹ ìlú tó jẹ́ alábòsí. بل إنه أوجب على الجماعة المسلمة ìṣèlú yìí pé Ànábì tún kàn án nípa sọ́dọ̀ rẹ̀ yẹn fún gbogbo mùsùlùmí lápapọ̀. أن تحذر الظالم من عاقبة ظلمه pé ká máa kìlọ̀ fálábòsí ká jẹ́ kó mọ̀ yìí bí àtibọ̀tán bú ní bẹ fún. وأن تقاطعه gbogbo ẹni tá a bá wà mọ̀ lálábòsí ká má ba ṣe ká pàátì. إن هو لم يقلع عن ذلك tí ọba ti kọ̀ tí ọba ti kú nídìí àbòsí ẹ̀ ká wá pàátì kó máa dábòsí rẹ̀ sí ká má tó ràn án lọ́wọ́ ká má tó kún un lọ́wọ́ nídìí àbòsí nìmọ́. ليشعر بالضيق والعزلة الاجتماعية wọ́n bá rí rẹ̀ lóhun nìkan ilẹ̀ ó fún mọ́ yóò ríra rẹ̀ lóhun nìkan àwọn tí ń pè tí ń dá lóhun tẹ́lẹ̀ nígbà tí wọ́n bá dá lóhun tán tí wọ́n dá lóhun wọ́n ojú ó tí òun náà fẹ́ yóò wo nǹkan míì láti ṣe yóò fẹ́ padà ní àbòsí. وهذا من أخطر أساليب رد الظالم عن ظلمه. èyí tá a sì sọ yìí ó wà nínú àwọn ọ̀nà tó lágbára jù láti lè fi gba alábòsí láti lè fi dá wọn padà kó lójú ọ̀nà àbòsí ní bọ́ sí ojú ọ̀nà tó dáa. حتى يتسنى له الرجوع سريعا إلى العدل. títí tí ó fi wá darí padà lọ síbi dọ́gbadọ́gba tó yẹ kó máa ṣe. ثم يقرر مسؤولية الجماعة المسلمة. lẹ́yìn náà Ànábì tún máa ń fi rinlẹ̀ àwọn tí ń jẹ́ responsibility jama tó jẹ́ mùsùlùmí. إزاء جريمة قتل النفس وسفك الدماء. lẹ́yìn ẹ̀ṣẹ̀ ìpani àti ìdẹ̀jẹ̀ ẹni sílẹ̀. سفك الدماء بغير حق. ìmá pààyàn láláì lẹ́tọ̀ọ́. حتى أنه صلى الله عليه وسلم Ànábì ṣàlàyé ẹ̀fọ́ títí tó fi sọ wípé ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì. ليضع قتل النفس مع الشرك جنبا إلى جنب. ó ní tó bá di jẹ́ ọ̀gbẹ́ni alìkìyàmà ó ní ìpani àti ìbọ́lọ̀múrogún ẹgbẹ́ kan náà ni wọ́n jọ wà bákan náà ni wọ́n ṣe jọ wà ní òṣùwọ̀n. حين ينهى عن السبع الموبقات. Ànábì gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ó gbé ìpànìyàn àti ìdẹ̀jẹ́lẹ̀ àtàbòsí ó gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn nígbà tí ń sọ̀rọ̀ nǹkan méje tí máa kó ìparun bá ní. ومنها قتل النفس بغير حق. nínú àwọn nǹkan náà ni ìpani lọ́nà àìtọ́. ويقول لزوال الدنيا جميعا أهون على الله من دم سفق بغير حق. Ànábì wa Muhammad sọ fún wa pé kí gbogbo ayé ó parun lẹ́ẹ̀kan náà ó fúyẹ́ lọ́dọ̀ Ọlọ́run ju ká da ẹ̀jẹ̀ aláìtọ́ aláìṣẹ̀ ẹni tí ó tọ́ ká dẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ lọ. إنه يضع نهاية للعبث لمخاطرة بحياة النفس. eléyìí ilé Ànábì fi paná gbogbo tí jẹ́ ewu níbi ká máa fẹ̀mí ẹni takáìtì. Ànábì paná rẹ̀ pé ẹ̀mí ènìyàn ó gbọ́dọ̀ tóbi lọ́wọ́ wa kò gbọ́dọ̀ fúyẹ́ lọ́wọ́ wa. ويؤكد ولاءه للحياة. Ànábì sì ń fi rinlẹ̀ fún wa wípé ká máa ṣẹ̀mí báyìí lálàáfíà báyìí ìlànà Ànábì fọwọ́ sí ló sì fẹ́ kí gbogbo mùsùlùmí náà ká wà bẹ́ẹ̀. ولاء للحياة لا نظير له. ìgbà fún ìgbésí ayé tó dáa tí ò láfiwé t'Ànábì júwe rẹ̀ fún wa wípé kí gbogbo wa ká padà síbi ìṣẹ̀mí tó dáa ká kúrò níbi ìpànìyàn. فقد عثروا ذات يوم في المدينة على جثة قتيل. wọ́n kọsẹ̀ bá
òkú kan tí wọ́n pa ní Madina níjọ́ kan. لم يعرف قاتله. Wọ́n mẹ́ni tó pa òkú náà. فجمع الرسول صلى الله عليه وسلم الناس. L'Ànábì bá kó gbogbo ènìyàn jọ pé gbogbo aráàlú ẹ máa bọ̀. وصعد المنبر. Ànábì bá gèrí mímbàrí. غاضبا. Lẹ́ni tí bínú. وقال. Ànábì sọ wípé. يقتل وقتيل وأنا فيكم. Wọ́n pa ẹnìkan, ẹni tá a pa ní bẹ, ẹni tó pa náà ń bẹ láyé, tẹ́mi Ànábì sì ń bẹ láyé. Lẹ́pa yẹ̀lá àmẹ́ni ọpa tẹ́ni tá a sì pa ìyá àmẹ̀sẹ̀ tó ń sẹ̀ tí wọ́n fẹ́ pa. ولا يعلم من قتله. Àwọn àmẹ́ni ọpa ń tọ̀hún. ولو اجتمع أهل السماء والأرض على قتل امرئ. Tí gbogbo ará sánmà àti ilẹ̀ bá pawọ́pọ̀, tí gbogbo wọn bá pawọ́ jọ lẹ́ẹ̀kan náà láti pa ẹnìkan. لعذبهم الله. Ọlọ́run jẹ gbogbo wọn níyà. ولكنهم جميعا على وجوههم في النار. Tó bá jẹ́ òmìnira kìyàmà yóò jẹ wọ́n níyà ní wọ́n wà wọ́ wọn báyìí lọ sínú náà. Wọ́n dojúbolẹ̀, wọ́n fi ojú wọn ni wọ́n fi wọ́ wọn lọ nínú náà jọ náà. ويقول عليه السلام. Òjíṣẹ́ Ànábì Muhammad ìkẹ́ Ọlọ́run kọ́ máa bá Ànábì tó ń sọ wípé. يجيء المقتول آخذا قاتله. Tó bá jẹ́ òmìnira kìyàmà ẹni tí wọ́n pa yóò mú ẹni tó pa yóò fà lọ́wọ́ báyìí. وأوداجه. Yóò fà lọ́wọ́ yóò sì fa kẹ́sẹ̀ ẹsẹ̀ rẹ̀ lọ́wọ́. تشخب دما. Tí ẹsẹ̀ nì àti ẹnu wọn tọwọ́ àtàpọ̀ rẹ̀ tí ó mọ̀ tó fún ẹ̀jẹ̀. يقول يا رب. Ẹni tí wọ́n pa nípa púpà ni ó máa sọ pé Ọlọ́run mi ò. سل هذا. Bá mi bí lágbájá yìí lọ́rọ̀, bá mi bí léèrè. فيما قتلني. Kí ni mo ṣe tẹ́ pa mí? ثم يقول. Yóò tún sọ wípé. لا يقفن أحدكم موقفا. Ànábì tún sọ bákan náà yìí pé ẹnì kọ̀ọ̀kan yìí kò ní dúró láàyè kan. يقتل فيه رجل. Ẹ gbọ́dọ̀ dúró nìkan níbi tí wọ́n ti pa ẹnìkan ní tàbùsí, ẹ má dúró bẹ́ẹ̀, ẹ má jẹ́ ó sojú yín. فإن اللعنة تنزل على كل من حضره. Torí pé tíbi dandan Ọlọ́run bá sọ̀kalẹ̀. عنه. Tíbi dandan Ọlọ́run bá sọ̀kalẹ̀ gbogbo ẹni tí ìpani pakúpa ní sojú níbi dandan ni ó kárí dọ́dọ̀ wọn tẹ́nìkan ò ní lè gbà á lẹ̀ kó mẹ́ẹ̀. حين لم يدفعوا عنه. لم يدفعوا عن القتيل عن المقتول. Lásìkò tí a bá ti dáàbò bo ẹni tí wọ́n pa nìkan gbà á lẹ̀ lọ́wọ́ kú òjijì ni. ولا يقفن أحدكم موقفا يضرب فيه رجل ظلما. Ẹnìkọ̀ọ̀kan yín náà sì tún gbọdọ̀ wà níbì kan tí wọ́n ti ń na ẹnìkan ní tàbùsí. فإن اللعنة تنزل على كل من حضره حين لم يدفعه عنه. Torí wípé tí ibi dandan Ọlọ́run àti ìbínú Ọlọ́run bá sọ̀kalẹ̀ yóò kárí gbogbo wọn lópin ìgbà tí wọn ò ti lè gba ń tọ̀hún lẹ̀ kó lọ́wọ́ ìyá ni. بل إنه صلوات الله وسلامه عليه. Òjíṣẹ́ Ọlọ́run Ànábì Muhammad ìkẹ́ Ọlọ́run kó máa bá Nábì. ليذهب إلى أبعد من هذا في سيادة حياة الناس. Gbogbo bá Nábì ti ṣàlàyé tó ń bi ká jìnà sábòsí àti níbi ká sọ ẹ̀mí ọmọ ènìyàn. Ànábì tún jìnà rere ju gbogbo ìta ti sọ ṣáájú yìí lọ. سيادة حياة الناس عن كل خطر يهددها. Níbi ìsọ ẹ̀mí ọmọ ènìyàn kúrò níbi gbogbo ewu tó lè máa fa challenge àbí tó lè máa dáyà já ẹ̀mí ọmọ ènìyàn. ولو بمجرد التهويم بالسلاح. Kódà ó ṣe yí pé ògèdè kéèyàn ọkàn sí nǹkan ìjà òkè lásán kọ́lọ̀ fẹ́ fi dẹ́rù bọ́mọlàkejì. Ànábì ní ká jìnà sí gbogbo orú bẹ́ẹ̀. أو بآلة حادة موزية. Àbí pẹ̀lú nǹkan ìjà tó jẹ́ nǹkan tó mú tó jẹ́ pé ó lè ṣe ni léṣe ká má fi dẹ́rù bàrà ẹni. Ànábì kìlọ̀ fún wa bẹ́ẹ̀. إنه يعتبر مثل هذا الفعل. Ànábì kà á sí kéèyàn ó ṣe bá nì. يستوجب اللعنة والعقاب الصارم. Ó lẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ ó ní ó ti di dandan kó ń tọ̀hún kó gba ìpè Ọlọ́run kó gba ibi dandan Ọlọ́run ní ìtọ́ dájú tí ò lè bọ́ bẹ́ẹ̀. فيقول. Ànábì sọ fún wa wípé. لا يشيرن أحدكم إلى أخيه بالسلاح. Kí ẹnì kọ̀ọ̀kan nú yín máa nawọ́ nǹkan ìjà sí ọmọlàkejì rẹ̀. فإنه لا يدري لعل الشيطان ينزعه في يده. Torí pé kọ́ mọ̀ bó ti nà á tó ń rò bóun fi ń ṣeré àbóun fi ń dẹ́rù bá ní Ṣẹ̀tánì lè jẹ́ àgbàmọ́ lọ́wọ́ tí ìdáni ọlọ́gẹ àbí tí nǹkan olóró ní tí ọ̀nà gún ọmọlàkejì rẹ̀. أو يدفعه إلى ارتكاب الجريمة. Àbí tí Ṣẹ̀tánì lè tì í lọ síbi kọ́ wá lọ kúkú pa ń tọ̀hún
eré lòun fẹ́ fi ṣe ìdáyàjá lòun fẹ́ fi ṣe àmọ́ inú àsìkò tó ṣe sókè ni ṣètánì lè kó sí lọ́kàn kó wá kúkú lọ ṣe ẹ̀ṣẹ̀ nì tí ó bá di apànìyàn. ويقول من أشار إلى أخيه بحديدة. Ànábì tún sọ fún wa wípé gbogbo ẹni tó bá kàn ṣe ìtọ́ka sọ́mọlàkejì rẹ̀ pẹ̀lú nǹkan ìjà olóró. فإن الملائكة تلعنه حتى ينتهي. Dájú àwọn màláíkà ọmọ ṣe bilé ni títí tí ó fi ní ṣe bẹ́ẹ̀ mọ́. عباد الله. Ìyẹn ẹ̀rọ Ọlọ́run. نهيب بالمسلمين. À ń pè gbogbo mùsùlùmí lẹ́kùn mẹ́rẹ̀ẹ̀rin ayé. أن يبتعدوا أن يتبعوا هذا الرسول. Kẹjẹ́ ká tẹ̀lé Ànábì àti gbogbo ẹ̀kọ́ tá Ànábì ń kọ́ wa ká tẹ̀lé ká mú lò. في هديه ووصاياه. Níbi ìfinimọ̀nà Ànábì àtàwọn àsọ́ọ́lẹ̀ tá Ànábì ń sọ fún wa. هو أستاذ للحياة. Torí pé Ànábì yìí gangan ni pòfẹ́sọ̀ gbogbo ayé lápapọ̀. ورسول رب العالمين. Ànábì Muhammad yìí ni òjíṣẹ́ Ọlọ́run ọba àlekè ọlá ọba tó ní gbogbo ayé lápapọ̀. هو النور. Ànábì ni ìmọ́lẹ̀. الذي يضيء للسالكين. Èyí tó ń tàmọ́lẹ̀ fún gbogbo ẹni tí ń rìn lérí ilẹ̀. وجبل وحبل الله المتين. Ànábì ni okùn Ọlọ́run tó lágbára tí ò lè já láyéláyé. من أراد النجاة والفوز. Gbogbo ẹni tó fẹ́ là tó fẹ́ mẹ́rìbọ́ tí ò fẹ́ parun. والفلاح Tó sì والسعادة. ń wá èrè jẹ tó sì ń wá eríire. السعادة الأبدية. Gbogbo ẹni tí ń wá oríire láyéláyé Ànábì ni okùn tá a lè dìmú tá a fi débi gbogbo tá a ń fẹ́ nì. في العاجل والآجل. Oríire kánjúkánjú, oríire tìsí, oríire pẹ̀lẹ́pẹ̀lẹ́, oríire táyé àtọ́ríire tàlkìyámà. نسأله تعالى Àwọn ń الهداية bẹ Ọlọ́run ọba àlekè ọlá yìí kó fi wá mọ̀nà. والسعادة Kó sì fún kó ṣe wá lé léríire. والتوفيق. Wọ́n wá fi wá ṣe kò ń gẹ̀ẹ́rẹ́. ونستغفره. Àwọn ń wá Ọlọ́run lálàforíjì kó ní gbogbo ẹ̀ṣẹ̀ wa. استغفروا ربكم ثم توبوا Gbogbo إليه. ìyẹn wọ́lọ́run ilé lálàforíjì ẹ̀ túbà lọ́dọ̀ Ọlọ́run. يرسل السماء عليكم Ẹ bá lè مدرارا ṣe bẹ́ẹ̀ ìyọ́lọ́run ó ránṣẹ́ ìdùnnú ẹ̀ sí láti ويمدكم sánmà. بأموال وبنين Àlékún owó àlékún ọmọ yóò ṣe fún ilé ويجعل لكم ìforíjì. جنات Yóò ويجعل fún ilé لكم àwọn ọ̀dọ́ أنهارا. àti àwọn akérèmọdò tí ó máa ṣàlábẹ̀ rẹ̀ tẹ́ máa gbádùn. الحمد لله. Ọpẹ́ ni fún Ọlọ́run. والصلاة والسلام على أشرف رسل Kí الله. àti ìgbẹ́ Ọlọ́run kọ́ máa bẹ́ ń ti fi gba ìlú àwọn tá a ránṣẹ́. بن عبد الله. Aṣíwájú wa Ànábì wa Muhammad ọmọ Abdullah. لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا Ànábì wa Muhammad محمد ورسوله. ẹrú Ọlọ́run ní òjíṣẹ́ rẹ̀ nígbà gbogbo. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه ومن دعا بدعوته إلى يوم الدين. أما بعد إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. أما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت تنذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ووفقنا لما تحب وترضى يا رب العالمين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم ارفعنا ولا تضعنا وادفع عنا ولا تدفعنا واعطنا ولا تحرمنا وزدنا ولا تنقصنا وارحمنا ولا تعذبنا وفرج همنا واكشف ذنبنا يا رب العالمين. اللهم لا تضع لنا في مقامنا هذا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا ميتا الا رحمته ولا ظالما الا قصمته ولا مظلوما الا نصرته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاة إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين يا رب
العالمين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم. أقيموا الصلاة.